بقيت فلم تقع إلا أسرعا كذاك البغي يسرع كل باغي كذاك البغي يسرع كل باغي ظهور العدل يمحو كل ظلم إذا جاء صباح مدى الظلام إذا جاء صباح مدى الظلام بقيت أسي إغماري يلمعي الملعون لعنة الله عليك Bagaita ọ̀sẹ̀gbọ́nrùgbọ́nrí ọkọjálà ọ̀sàṣẹ́jù gbogbo àwọn tí ò yẹ kọ́ fẹnu kàn tí ò yọ kọ́ fẹnu sá gbogbo wọn lọ ti fẹnu sátà. Bagaita ọkọjáde ọfẹnu Maulana Sheikh Adam Ridwanullahi alayhi ọfẹnusá bàbá Mudiru Markaz ọwọ́ afẹnusá bàbá wa Mukadamu àgbà ẹ̀sìn ẹ̀dàkùn gbogbo àwọn tàbá ti wà lérò tẹ́ mọ́ bá ń tẹ love and like bàbá Mudiru Markaz Nurul Haq jazakumullahu khairan love and like program àárọ̀ yóò ṣe díẹ̀ àárọ̀ yìí ẹni wọ́n send the video eléri bú ọmọ almal'un Yelmai Yusufu Yelmai ẹni Famadu sókọ rẹ̀ Yusufu Yelmai wọ́n sẹ́ndì fídíò rẹ̀ sí mi iye èèyàn tó ti sẹ́ndì ẹ̀ sí mi láàárọ̀ yìí kọ́lá kìí sí èèyàn mẹ́wàá mo wò báyìí ẹ̀rín pa mí elóje ń wọlé prógámù yìí wípé Bagaita falamuta kọ́ ilà asọ̀rí àn kàzákàlì bágíyù yẹsù ìráhùn kù ńlábàgẹ́yìn Yelmai yìí kọjá là ó kọjá yìí ó sì gbọ́nrùgbọ́n rí sí gbogbo tí ń jáwọn àgbàlagbà àwọn ẹni rere àwọn tí wọ́n lérí pa tí wọ́n fèrí pa lẹ̀ térí pa wọn ò parẹ́. Sheikh Ahmada Tijani radiyallahu ta'ala anhu, Sheikh Ibrahim Niyasi Kaula radiyallahu ta'ala anhu, Maulana Sheikh Adam al-Allama as-Sudani bila munasi'in torí at-al'an lam najid adan yunazi dhalika àtìrí tí wọ́n bá wá rí mú jáde ìkéru Maulana Sheikh Adam ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí mú jáde ó kọjá àlà sí wọn ó lo tẹ̀kíyà láwọn ibìkan tẹ̀kíyà tẹ́ ẹ máa ṣe ìtìlákù rẹ̀ lérí àwọn ṣíà ẹnìkan ò ló tó yín láyé ó lo tẹ̀kíyà láwọn ibìkan ló fa ìdákọ àtàìrọ́lù àwọn àfáà kan nílọ̀níyà yìí eléyìí ò ká wa ó kọjá àlà ó ṣègbọ́nrùgbọ́n rí sí Maulana Mudiru Markaz adama Allahu ayatahu wa afiyatahu marrat wa karrat lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún wá ṣègbọ́nrùgbọ́n rí ó kọjá àlà sí bàbá wa Mukadamu àgbà bàbá wa Dáńbọ̀rọ̀ nù mimma yadullu ala anna sukutoka akarab ìṣubú rẹ̀ súnmọ́
ni mo fi sọ pé la'natullahi alayka bagayta falam taqa illa sarihan. Gbogbo àwọn tó lọ fẹ́ bá wò yájà tó lọ bá fẹ́ bá dìmú ni bàbá ipa bàbá rí òkà àti bá wò yájà ẹ̀yìn rẹ̀ ní ńlẹ̀lẹ̀ yìí kazaka lè bági yù yẹsàráhùn kulla bágin gbogbo ẹni ó bá ti ń jẹ́ bágin bí bági yù tí máa làwọn mọ́lẹ̀ iná lọ́ọ́ rí iná ní gbogbo àwọn tí wọ́n láwọn súnmọ́ ẹni wọ́n ò rí láìpẹ́ yìí. afawani isa zuhuru la adili yamuhu la zulmi tí n tán pè ní déédé tóun bá ti dé tó jáde yamuhu la zulmi gbogbo oró àtàbòsí yín tẹ̀ ń pa gbogbo ẹ̀yin sàlàfíà yóò parẹ́ ni ìsájẹ́ asọ̀báwù táàrọ̀ bá ti dé madọ́zọ̀ láàmù kókùnkùn wá bí gbà ní ta ní jẹ́ yẹ́lmà ta ní jáwọn ọ̀gá rẹ̀ máa prúfù yín wrong ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé eré àánú lẹ́wà. Àkọ́kọ́ níbẹ̀ ni wípé gbogbo ayé gbogbo mùsùlùmí ayé tí ń jẹ́ mùsùlùmí gidi ẹ lọ lè mọ̀ wípé as-salafiyya al-wahhabiyya hum khawariju hadha az-zaman. As-salafiyya al-wahhabiyya hum khawariju hadha az-zaman. Salafiyya wahhabiyya àwọn ni khawariju àsìkò tá wà yìí. Wallahi alazim jẹ́ kí n ka tàrífù khawariju fún ọ kọlọ̀njẹ́ rí ń tòsí in tí àwọn àfáà sọ nípa àwọn khawarij litalama anni laysa bi anni akdib alayhim kọ́ lè mọ̀ yí pé ìparọ́ mọ́ wọn o tí rọwọ́ mi yìí ẹ wo mugalatọ́tù sálàfíyà wàlọ́hì mo fọlọ́ mo fi bóra mo ní ìyálà ya tíra lọ́wọ́ tó tú àṣírí ẹ̀yin sálàfíyà wàláhì tàláì ìyálà ya tíra. Ìgbà tí wọ́n fẹ́ sàlàyé tàrífù àwọn àwọn ní khawarij wọ́n ní al-khawariju àwọn khawariji hum àwọn làwọn tó ṣe pé hum kullu man yakharuju ala al-hakim al-haq ẹni tí ń jẹ́ hakimu gbogbo mùsùlùmí tí gbogbo ayé sì gbà yí pé òun ni hakimu wa òun ni khalifa wa òun ni amiru wa o àwọn khawarij ó wá jáde tí bitu matin wọ́n máa kẹfín sí kò ṣe dédé ìsàṣìṣe ìsàìdá ìsẹgbá ìsàwó watakfirin wakafakumullahu khairan as-salafiyya hum shayatinu hadha zaman àwọn èṣù bèbè. Ẹ dákun torí t'Ọlọ́run ẹ má bá ń share programu yìí ẹ dákun ẹ má love like ẹ sì má bá ń share rẹ̀ ibi tí ń lọ ó jìnà díẹ̀ o ìfẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì disturb mi rárá. Sẹ́rí níbi tàrífù khawariji tí mo mú wá nọ́tọ̀ méjì kan bẹ̀ tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn dì mú pọ́ìntì méjì nínú àlàyé yàní kí ni wọ́n ń pè tàrífù náà definition àwọn khawarij táwọn àfáà ṣe pọ́ìntì méjì kan bẹ̀ nínú definition náà mo fẹ́ kí gbogbo ayé dì mú. Ẹ wá lọ lè wo pọ́ìntì méjèèjì òní ẹ lọ lè wo lára àwọn as-salafiyya al-wahhabiyya lásìkò tá a wà mẹ́ ẹ rí wípé gbogbo ẹni tí máa ń jẹ́ salafiyya wahhabiyya fi asrina hadha hum khawarij hadha zaman àwọn ni khawarij àsìkò tá a wà mẹ́ kí ni pọ́ìntì méjèèjì àtúhùmá àkọ́kọ́ nu ìkẹfínsíyàn
atuhuma ìkẹfín síyàn ẹlẹ́ẹ̀kejì atẹkifir kásì pè yàn kèfèrí. èmi sọ̀rọ̀ wípé ibo làwọn ṣíà ti ń pè yàn ní kèfèrí bí ẹ̀yin tẹ́ ń pera yín ní wàbíyà. òpònú yálmà yín ó wá lọ lè gbé tírà kan jáde àrísálàtù isna àṣàríyà ń kà fún mi ibi tí àwọn kan tí wọ́n ti pe àwọn Sufi kèfèrí eré ẹ̀ ti burú. kọ́dílà yá ni àdà nípìnlẹ̀ tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú èmi àti ẹni mo ti jó yọ yí pé Sheikh Adamu ti kọ́ wa wọ́n sì ti jó yé wa ipa wọn ṣíà tá à ń sọ yìí ọ̀nà méjì wọ́n pín sí minhumul gulatu wa minhumul muqtasidun. Sheikh Adamu wí bẹ́ẹ̀ fún wa. Tọ́kì yẹn ò balance rárá. Love, like àti share ẹ dákun. So Sheikh Adamu ti sọ yẹn fún wa. Ipe ṣíà o gùlátù ń bẹ nínú wọn àwọn aláṣejù wa minhumul muqtasidun àwọn tí wọ́n sì dúró lérí wọn tó wọ́n sì wọ́n bẹ nínú wọn ń bẹ nínú tírà Maulana Sheikh Adam. إذا أردت أن تعرف هذا راجع كتب العلامة الإلوري رضي الله تعالى عنه تجد هناك ما قال عن الشيعة. so kọ́ wá gbé tírà kan jáde fún mi pé àrísálà isna àṣàríyà àwọn ṣíà wọ́n bú àwọn Sufi èyí wọn kàn mí. a ní ọmú ẹyọ kan wá nínú àwọn ṣíà táàjọ wà ńlẹ̀ Yorùbá yìí tó pe Sufi ń kèfèrí. bó bá sì wù yín ẹni tẹ̀kíyà ni wọ́n lò ìtàbárí kan lò ẹnìkan ò lè dájọ́ dọ̀míìrù etí ń bẹ nínú ẹ̀mí ẹni tẹ́yìn ò sọ síta ẹnìkan ò lè dájọ́ ẹ̀ ẹnìkan kò lè dájọ́ ẹ̀ ọlẹ́yìn ń rò sínú pé kèfèrí ni mí bọ̀ kò wí síta pé kèfèrí ni mí kí la fẹ́ jà fún. kí ni ń tọ́ wí ó ní Yorùbá máa ń sọ kìí ṣe kí ni ń tọ́ lọ́wí ń tọ́ wí nì kìí ṣe ń tí ọ fẹ́ wí nì ọ sì máa ń tẹ̀mí fẹ́ wí. so eléyìí ò ní kò sọ́nà ń bẹ̀ bí tí wù kó mà àwọn wo ìní wọ́n máa pe gbogbo ayé ní kèfèrí tó ṣe pé wọ́n máa ṣe túmọ̀ yattahimuna kulla umma al-islamiyya bil fisq bisandaqa bil fasadi bil bid'a hum as-salafiyya al-wahhabiyya الذين كانوا خوارج هذا الزمان وشياطينه. àwọn tí wọ́n máa ṣerú bẹ́ẹ̀ wa urifu bitakfiri li ummati al-islamiyya tí gbogbo ayé sì mọ̀ wọ́n ipe umma islamiyya o kálukú náà máa pè ń kèfèrí. àwọn sàlàfíà wàhábíyà tí ọ̀gá wọn tó pilẹ̀ ọ̀nà ànù tí wọ́n rìn yìí
ọ̀nà òfò tí wọ́n rìn yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibn Taymiyyah ọ̀gá wọn tó pilẹ̀ ọ̀nà eré ibú tí wọ́n rìn yìí ọ̀nà tí wọ́n rìn tó sọ pé khalafu fihi majmu' al-umma al-islamiyya ọ̀gá wọn tó pilẹ̀ rẹ̀ òní Ibn Taymiyyah. Ibn Taymiyyah tó jọ́gá àwọn yìí ẹlẹ́wọ̀n ni o ẹlẹ́wọ̀n ìní Ibn Taymiyyah yìí o kọ́dẹ̀ ẹ̀wọ̀n ló kú sí. anáwó sujina dakhala sijina idda marrati kẹsẹ̀ ẹ̀ka ṣoṣo ni wọ́n mú ló wẹ̀wọ̀n ẹ̀ka ṣoṣo kọ́ ló wẹ̀wọ̀n kí wá ló fa tí fi ń wẹ̀wọ̀n bisababi akwali ashaza torí àwọn ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ ọ̀rọ̀ tí wọ́n ń jájòjì lọ́dọ̀ àwọn èèyàn pé bo ni wọ́n ti rí allati khalafa fi'a majmu' al-umma. ẹ̀sìn gan ẹ̀sìn love and like ẹ̀sìn máa bá ń ṣí ẹ̀ ẹni tó jọ́gà àwọn tá à ń sọ yìí Ibn Taymiyyah ẹlẹ́wọ̀n ni dakhala sijina idda marratin àìmáyé ìgbà ló fi wẹ̀wọ̀n ní ọ̀gá àwọn sàlàfíà wàbíyà yìí tí wọ́n ń pera wọn ní nǹkan fáwa nílẹ̀ ẹ wo jama wallahi kọ́lọ̀n wọlá nábì kí nẹ́tíwọ̀kì má dààmú mi lónìí ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ isi àṣàrà yín síbi ọ̀pọ̀lọpọ̀ tírà insha Allah ana ushirukum ila iddati kutubi tazharu wa tabruzu fiha shaytaniyatu aula salafiyya alwahabiyya alkaziba ọ̀pọ̀lọpọ̀ tírà ní àṣàrà yín sí terrorihim ọmọ àṣírí wọn láwọn tírà yìí wallahi mo fọlọ́n mo fi búra yálà yàtọ̀ ẹ ṣeun ṣé wọ́n ń flag programu yìí ni àbí báwo ni flag programu yìí ni má jẹ́ ń tàn bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bí ìsọ ní ìsìn sọ ń gbà mí ẹ̀ sì lè pa mí insha Allah al-karim ọlọ́run nífẹ̀ẹ́ mi léyìn lọ́wọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run Ibn Taymiyyah tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí ǹjẹ́ yìí mọ̀ yìí pé ó pe ìyá ńlá wa Fatima bintu Rasulillahi sallallahu alayhi wa sallam ǹjẹ́ àmà pọ́ pé munafiki ọmọ tá nábì bí zambun la yugifar ẹ̀ṣẹ̀ tí wọ́n ní fèrí rẹ̀ jìyàn tó bá wá jáde tó bá wá bí mi ipe bó ló ti pè múnáfìkì wà ṣàlàyé ibẹ̀ fún nínú tírà rẹ̀ ṣàlàyé rẹ̀ tọ́ka rẹ̀ sí ibi tó ti pè múnáfìkì nínú tírà rẹ̀. Ibn Taymiyyah tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀gá àwọn sàlàfíà tó jẹ́ ẹlẹ́wọ̀n tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìjẹ́ àmà yí pé ó pe al-Imamu Ali karramallahu wajhahu àti yálà wa Fatima ìjẹ́ àmà kó pè wọn láláì mọ̀kan al-Imamu Ali tá nábì fọwọ́ rẹ̀ gbáyà ó ní ana madinatul ilmi wa aliyu babuha ìmọ̀ nílùú ìmọ̀ ó ní ìlú mímọ́ èmi ànábì wá ni àmọ́ bẹ́ẹ̀ bá wá fẹ́ wọ ìlú mímọ́ ó ní kọ́kọ́rọ́ àbó nílẹ̀kùn téèyàn gbà wọbẹ̀ àlíwá nílẹ̀kùn tẹ́ gbà wọbẹ̀. Ibn Taymiyyah pe àlí yẹn ó pè láláì màkàn
ó pè ìyá ńlá wa Fatima ó pè láláì màkàn tó bá béèrè pé bolo ti wí fi hàn nínú tírà rẹ̀ ẹ̀yin ọmọ tẹ́ mọ̀ nǹkan kan tẹ́rí yín ti dàrú yìí ẹ̀yin tẹ́ mọ̀ nǹkan kan tẹ́rí yín ti dàrú yìí ẹ̀yin tí wọ́n ti kó ọpọlọ yín sínú agolo tí nǹkan kan ò yé yín ń sọ fún yín ń ti ń sọ ti pẹ́ ipe ń tá àjọ ń dọwọ́ bò fúnra wa nínú ẹ̀sìn ẹ mẹ́jọ tú síta àṣejù yín pọ̀ àṣírí yín ó tú gbogbo ayé ọmọ ideology yín. fakọ̀dí sójìnà bìdáyà wàlífàtìrátì ń kọ́ síra fi Damasco ni wọ́n ti kọ́ ti Ibn Taymiyyah àmàlé wọ́n kọ́ fi sẹ́wọ̀n kò pẹ́ púpọ̀ lẹ́wọ̀n àkọ́kọ́ ẹ̀wọ̀n rẹ̀ tó kọ́ lọ́nu ní Damasco ní ọdún 693 ọdún ìjìra lẹ́yìn ìgbà tó jáde ń belé yìí thumma sujina fil Qahira wọ́n tó fi sí ẹ̀wọ̀n ní Qahira ní ọdún 705 alhijiri wasababu fiha kalamu al-mu'alliq bi mas'alati al-arshi wa mas'alati al-kalam wa fi mas'alati an-nuzul ma ta torí ẹ̀ tí mẹ́wọ̀n ó ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ nípa àlẹ́ ara sí ọlọ́run lága ọlọ́run máa jókòó sérí àga ó sọ ọlọ́run ọba di ọba ìlú wọn àti ọ̀rọ̀ wípé nípa ọ̀rọ̀ tọlọ́run ìtọ́lọ́run sọ bọ́lọ́run ti sọ̀rọ̀ àti nípa pé ọlọ́run máa sọ̀kalẹ̀ wálẹ̀ bí ìgbà tí ẹyẹ tó bá bà láti sánmọ̀ ó tún wá ṣàpèjúwe eléyìí òní ó wá sọ̀kalẹ̀ lérí mẹ́mbàrí rẹ̀ ó ní gẹ́gẹ́ bóun ti sọ̀kalẹ̀ yìí bẹ́ẹ̀ lọ́lọ́run náà máa sọ̀kalẹ̀ wá ní ti ń fọ ọlọ́run ọba wé nǹkan mi ní ti ń fi ọlọ́run ọba ju ẹ̀dá ọlọ́run ọba sì ní ọba tí imagination bó ti rí ò gbọdọ̀ máa sínú ìròrí yẹn ni Allah yatakayala fi dhini kakai fiyatuhu bọ́lọ̀ ti rí ò gbọdọ̀ takayala nínú ọpọlọ rẹ̀ ìlà nábì fi sọ pé tafakkaru fi zati Allah wala tafakkaru fi khalqi Allah wala tatafakkaru fi zati Allah fatuliku ẹ ronú nípa àwọn tọ́lọ̀ ń dá khalaqalakum sab'a samawati wal ardi ó dá sánmà ó dá lẹ̀lẹ̀ ó dá àwọn igi ó dá àwọn ẹyẹ ó dá àwọn ẹranko ó dá omi ó dá àwọn ẹja ó dá àwọn òkè ńláńlá ẹ ronú pa rẹ̀ pé bóòlù Ọlọ́run ti dá bóòlù ti gbé dúró tí kíní yóò sì wọ́ tábùkù ò bá láti ìgbà tọ́lọ́run ti dá ẹ ronú pa rẹ̀ kẹ́ torí ẹ̀ kẹ́ tàtàrà rẹ̀ mọ́ Ọlọ́run kẹ́ mọ bó ti tó wala tatafakkaru fi dhatillah ẹ má ronú nípa bọ́lọ́run ti rí àti bí ti ń jọ́ lọ́run àti bó ti wà fatuhuliku ẹ parẹ́ Ànábì ló wí bẹ́ẹ̀ fún wa afanasiya Ibn Taymiyyah aw yatanasa ma qalahu rasuluna Muhammad ṣé Ibn Taymiyyah gbàgbé tá Ànábì sọ ni wa ma nahana anhu ṣé Ibn Taymiyyah ó gbàgbé tá Ànábì kọ̀ fún wa pé a má ṣe ni thumma sujina mo ti dákọ̀ ẹ̀mẹ́ta o láti ti máa lé o mo ti dákọ̀ ẹ̀mẹ́jì thumma sujina li fatratin qasira wọ́n tó ti máa lé ọdún eléyìí náà tó pẹ́ fi ọjọ́ tó tún lò lẹ́wọ̀n bí eléyìí tó fẹ́ ti máa lé yóò pẹ́ ike bóyá yóò yí padà ní ọdún 707 ṣàǹkẹ́ 705 náà ti máa lé kan ọdún kejì sígbà wọ́n tún tì mọ́lé ní 707 tí ń jọ́dún méjì lọ́fà ẹsẹ̀ ojú ẹ̀yẹ yẹ wèrè tó pè mí lẹ́nu ọkọ̀ àwọn èèyàn tí máa fi fún lè sí lọ́fà ńlá ìkẹsí ọgá ń dùn
èmi ń bọ̀ sọ̀rọ̀ mi mọ́ ìwọ ń bú èmi àwọn àfáà rẹ̀ nìkan jáde tì mí ń sọ fún yín sẹ́ àní mo rẹ́dí àti bá yín fà pàápàá jùlọ ọmọ yẹn mọ̀ yín yẹn ọmọ aláìlẹ́kọ̀ọ́ dá ìmọ̀ yanni yatarabba ala arshi takabburi wa yata'ala ka'annahu alim ìmọ̀ wú ẹ̀rín sì máa pa mi yelmai aina huwa now ní ọdún 707 Sujina wọ́n tó fi sátìmọ́lé wọ́n fi sẹ́wọ̀n bisababi talifi il kitabil istigatha torí tírà kan tó kọ tírà al istigatha tírà al istigatha in ló fa ẹ̀wọ̀n ọdún 707 gbogbo ẹni ó bá ti ṣe istighatha àbó ṣe tawasul pẹ̀lú ànábì àbí pẹ̀lú kan nínú àwọn wòlíì Ọlọ́run àbí pẹ̀lú àwọn ẹni dáadáa ó ti di kèfèrí ya subhanallah ya ma mùsùlùmí jújú ẹ má jẹ́ dáàbò yìí lójú ya sọ ọmọbìnrin mo gbádùn fídíò ọmọbìnrin ẹ má jẹ́ fi jújú bọ́ yín lójú ẹ dira ẹ jàsẹ̀jẹ́ wàláhì èmi ò mọ tí máa sàwọn èèyàn èmi ò mọ bí tí bá ti máa gbé tí ì máa ṣe èmi ò mọ bá ti máa gbé pamọ́ ni èmi gbé pamọ́ mo fọlọ́ mo fi búra torí kò sí tó ṣe fún mi ọ níná tó fi mí sí ọ lárìjẹ́ náà tó kì mí bọ̀ ń wí ọṣẹ ìwà sọ fún ọ pé wẹ̀ torí kí nìbí sọ fún ọ pé ìwẹ̀ ń jẹ àṣejẹ ẹ máa ń wá àwọn àfáà kan ẹni wọ́n máa pa mí ẹni àwọn àfáà kan máa pa mí torí àwọn kan tí wọ́n sọ̀rọ̀ àní àmọ́ sógun àmọ́ bíi kẹ́nẹ́ kan kẹ́ alukurani kẹ́ fi pọ̀ sẹ́ máa tara rẹ̀ níwọ̀ tó yẹ pé ewé kínní egbò kínní nǹkan kan ìlọ́ papọ̀ tó pọ̀ mọ́sẹ̀ tó fi bí túpò kí ló ń gbé pamọ́ fún ó yìí ṣe kèfèrí èyí tó burú tí ò dá ni pé gbogbo tó bá mi ṣe léwọ̀ má dédìí ẹ̀ tó burú nù ètò burú nù ètò bá mi ṣe léwọ̀ má dédìí ẹ̀ má dédìí ọtí èèwọ̀ ni èèwọ̀ alhamuru kọ́dí tó di kílùkà náírà má dédìí ọtí má dédìí gbogbo tí ń jẹ́ muharramat pátápátá tó o bá ti dédìí ilé yòókè wàhálà ọ̀fẹ́ yín sàṣejẹ èyí ló fi wá di kèfèrí gba mo já ewé àwọn ewé òní a máa lò náà àwọn ewé kan bẹ́ẹ̀ ń tòsí báyìí tá máa lò ewé tanápó nǹkan mo fi sẹ́yìn mo fi sàṣejẹ níwàá di kèfèrí eré yìí ti burú ewé ẹ̀mí ilẹ̀ tá máa fi ṣe pọ̀nmọ́ àwọn èèyàn ó ti máa ọ̀dà sáǹdì ẹ̀ báwọn máa tan rẹ̀ máa gbérọ́ pamọ́ èyí ni ó sọ mí di kèfèrí èyí ni ó mú mi wọná àní ìmánì yín ẹ má jẹ́ ó lẹ ẹ wá jẹ́ kí òótọ́ ẹjọ́ wà níbi ìmánì yín tẹ́ ní pẹ̀lú ọba tó dá yín èmi ò àṣejẹ lọ́dọ̀ tèmi kò sáburú mẹ́ èmi sì máa jẹ gbọ́ Manfaluti Abdul Hakim Ahmad al-Manfaluti àṣejẹ èmi máa jẹ bí wèé bá wá já àṣejẹ kọjá àdìkọ lọ ìjẹ ọṣẹ èmi máa wẹ̀ wàláì tàláì Allahu ṣáì Ọlọ́run mọ̀ pé máa wẹ̀ sọ̀rọ̀ mi so èmi ò ní gọ sẹ́yìn kankan bí tí wù kó ma má wàá pe oògùn lẹ́bọ fẹ́mi ó lè jẹ́ ẹbọ fún wọ àmọ́ fẹ́mi wàláì kìí ṣẹbọ o
ya ayyuha alladhina amanu a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ya ayyuha alladhina amanu lima taquluna ma la taf'alun kabura makitani inda Allahi an taqulu ma la taf'alun. Ọlọ́run ni mo ko egwu en te nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run lódodo. Lima taquluna ma la taf'alun. Kí ló tó já sí pé nte ma sọ jáde lẹ́nu. Nte nge fúnra yín mà pé ní sin. Kabura makita inda Allah. Èyí tó burú tó sì tóbi nínú ẹ̀ṣẹ̀ tọ́lọ́run tó kórìíra rẹ̀. An taqulu ma la taf'alun. Kò já sí pé ọ̀tọ̀ ni nte ń sí, ọ̀tọ̀ ni nte ń sọ. Isin tó anybody pẹ̀lú àárín mi àtọba mi tó dá mi. Lópin ìgbà tí n bá ti rí pé yẹ́sẹ̀ lérí awamirillah. Lérí awamirillah. Ó lè láíláí fi ọ̀rọ̀ Ibn Taymiyyah kó fi ṣe istidlalu fún mi láyé kí n gbà. Ọ̀rọ̀ Ibn Qayyim ó lè láíláí fi ṣe istidlalu fún mi kí n gbà. Ọ̀rọ̀ Wahhabi Muhammad bin Abdul Wahhab ó lè fi ṣe istidlalu fún mi láyé kí n gbà. Láyé in lè gbà. Mú Kùránì wá fún mi, mú hadisi wá fún mi. Mú Kùránì wá fún mi, mú hadisi wá fún mi. Jama, ẹ rí pé ọdún 707 ó tún wẹ̀wọ̀n. Ó wá sinmi 19 years. Ọdún mọ́kàndínlógún ó wá sinmi. Thumma sujina maratan ukhra fi am 726. Ní ọdún 726 wọ́n tún wá fi sẹ́wọ̀n. Wọ́n tún wá wẹ̀wọ̀n. Wa baqiya fi sijini hatta mata. Ẹ̀wọ̀n ló wà títí tó fi wá kú ní ọdún 728. Bó ti lò gbésí ayé ọmọ rẹ̀. Ẹni tá wá ń sọ yìí òun wá ní ọ̀gá àwọn Sàlàfíyà Wàhábíyà tí wọ́n tẹ̀lé ẹlẹ́wọ̀n tó wẹ̀wọ̀n marat wakarat. En tó wá kọ kalẹ̀ mo sọ fún yín pé ahulai Sàlàfíyà i'tamadu ala kutubi Ibn Taymiyyah. Àwọn tírà Ibn Taymiyyah iná ṣe ti má dùn lélérí. Kódà yu'tabaru indahum al-marja'u awil marja'u. Ipe references àkọ́kọ́ lọ́dọ̀ wọn ó ní ma katabahu Ibn Taymiyyah. La yujara wala yubara. La yujara wala yubara. Kò sí ẹni ó lè takò ẹ̀. Kò sí ẹni ó lè takò rẹ̀. Kalamu Ibn Taymiyyah indahum kana nasson la yakbalu ta'wila. Ọ̀rọ̀ ṣé Ibn Taymiyyah ló wí ó ti di nassunu. La yakbalu ta'wila wọ́n èyí gbà kí wọ́n rọ bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n. Sheikhul Islam táwọn wo Islam ẹ̀yin Sàlàfíyà Wàhábíyà ní jẹ́ sheikhu fún kìí ṣe Islam tí wáyé. Jẹ́mẹ́ tó jẹ́ ń sáré sọ tírà kan fún yín ẹ lè wà kẹ́ tó mà sí àwọn Sàlàfíyà sí. Wọ́n pè tírà kan ní Islamiyyatun la Salafiyya ó kọ rẹ̀ náà nù. Islamiyyatun la Salafiyya. Ó kọ àfà tó kọ ní Dr. Nasir Abdelkarim nínú àwọn àfà Saudi. Nínú àwọn àfà Saudi.
islamiyatun la salafiyya salafi wèrè wo wọ́n máa wá tan ayé tí wọ́n bá fẹ́ takò àwọn kan wọ́n ní ẹ gbọ́dọ̀ táwọn Ṣíà sọ gbogbo tí ń jà wá mùsùlùmí àtẹ́wọ́gbà tá ń sọ pé mùsùlùmí ni ẹ̀yin sàlàfíà tá ń sọ pé mùsùlùmí ni lópin ìgbà tí Ṣíà yìí bá ti ṣe mùsùlùmí lọ́dọ̀ yín ẹ̀yin ní ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn Ṣíà ẹ̀yin ṣe mùsùlùmí lọ́dọ̀ tiwa náà. náà ẹ wá rí ìgbà tí Ibn Taymiyyah lò bí ó ti lò ọ̀nà òun àwọn ọ̀nà dandan tó fi erípa bú erípa àgbákò tó fi ilẹ̀ ẹni ọ̀gá àwọn eléri ibú níwádé جاء بعده رئيس الشياطين محمد بن عبد الوهاب النجدي محمد بن عبد الوهاب النجدي الشيطان إبليس الذي تشرب أفكار ابن تيمية àwọn àròrí tí Ibn Taymiyyah fi ilẹ̀ ló fàmù fákọ̀dì wùlídà wọ́n bí ní 1115 ẹni wọ́n bí 1115 àlèyíjírí ẹni wọ́n bí ó sì kú ní 1206 ìlókù sẹ́pẹ́ mi rẹ̀ gùn mo ti sọ nínú prógámù mi tí mo sọ níjó ní mo ní nínú tó ràn lọ́wọ́ tó fi rí erí ibú rẹ̀ tàn káàkiri òun ni gúngún ẹ̀mí rẹ̀ ẹ̀pẹ́ mi rẹ̀ gùn ẹ̀mí rẹ̀ gùn ẹ̀mí rẹ̀ tó gùn in ló fi rí àgbákò rẹ̀ ló fi rí ìtàn káàkiri tó fi wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tí wọ́n ríra wọn lónìí wípé àwọn làwọn pure jù ní Ìsìlámù aina islamiyatukum náà Abdulwahabi yìí wa kana waliduhu yatafarras fi isharra àti kékeré ní bàbá àti kékeré ní bàbá tó bí Muhammadu yìí bàbá rẹ̀ tí ń já ẹ̀sì máa bá mi share love like and share wa kana waliduhu yatafarras fi isharra àti kékeré ní bàbá tó bí ìní tí ń fura máa burú lára ọmọ tó ń bí tí ń jẹ́ Muhammadu àti kékeré àti kékeré ìní bàbá tó bí ní tí ń fura mọ̀ yìí pé eléri bú ọmọ ńlọmọ yìí wàyù adìrú nasa minhu ìwọ̀n kí àwọn èèyàn lọ ń pè wọ́n pé ẹ ṣọ́ra fún o ẹ má súnmọ́ o ẹ má bá a ní o ẹ má bá a ṣe o bàbá tó bí ọ̀rọ̀ tí ń sọ yìí ẹ lọ lè kà á kèésì ọ̀rọ̀ àwọn rọ́mọ́ni wàlọ́hì tàlọ́hì súnmọ́ billahi allazi la ilaha illa huwa ẹ bá nínú tírà káàkiri ẹ bá nínú tírà káàkiri nínú àwọn tírà tí mo tó fẹ́ fún yín Tathhirul Fuad min Danasil I'tiqad Tathhirul Fuad min Danasil I'tiqad فصل خطاب في رد على محمد بن عبد الوهاب ọmọ ìyá rẹ̀ gangan ló kọ yìí tí bàbá kan jọ bí wọn Sheikh Suleiman àkọ́kọ́ ẹni tó kọ́ ṣe rọ́dù fún Abdul Wahhab láyé Sheikh Suleiman ni
ó pokọ tírà náà ní as-sawa'iqul ilahiyya. As-sawa'iqul ilahiyya. As-sawa'iqul ilahiyya fi raddi ala wahabiyya. So bàbá rẹ̀ yu'adhdhiru an-nasa minhu. ń fọ àwọn èèyàn lára pé ẹ má súnmọ́ o, ẹ má súnmọ́ o, ní bàbá tó bí Muhammadu bin Abdul Wahab. Wallahi bẹ́ẹ̀ ni bó ní Boko Haram ti fọ́ọ̀mù Shekarawu gbogbo tí ń jẹ́ àlùmọ̀ ló gbọ́rọ̀ ẹnu rẹ̀ náà, ó sì sọ bí tó ń bìlọ́ǹgì sí openly. Tó bá yẹ pé kì í sara yín kí ló tẹ̀ lọ lè sáfù ẹ̀. Tó bá yẹ pé sí Kàràwé sara yín kí ló tẹ̀ lọ lè sáfù ẹ̀ níwèé court. Ẹ tó bẹ́ẹ̀ tá ń bí bàbá yín níwájú tani àti tani àti tatún wá ni. Àbí gbogbo ayé ló ṣàgbọ́. Aqidatuna aqidatu ahli sunna wal jamaa. Àbí wa man ajuna kene kan al-wahabiyya. Nahnu ala dhalika min ash-shahidi. Naam. في ترجمة عبد الوهاب والد محمد بن عبد الوهاب nínú àlàyé tí bàbá tó bí Muhammad bin Abdul Wahhab àlàyé ọ̀rọ̀ rẹ̀ tó sọ alladhi dhakaraha al-imam Muhammad bin Abdul Wahhab an-Najdi al-Ambali mufti Anabila bi Makkah. Afa tá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní mufti àwọn Anabila nílùú Makkah. Ó wá gbé ọ̀rọ̀ bàbá Muhammadu bin Abdul Wahhab wá nínú tírà tiẹ̀ tó ń kọ. Ó pe tírà náà ní as-suhbul wabila, as-suhbul wabila ala dara'ihil anabila. Ó kọ tírà náà nù as-suhbul wabila ala dara'ihil anabila wa huwa والد محمد صاحب الدعوة التي انتشر شررها في الآفاق. ẹni ó kọ tírà tá a sọ yìí gẹ́gẹ́ ó ní bàbá Muhammadu Abdul Wahhab, bàbá rẹ̀ tó bí. Bàbá rẹ̀ tó bí òun ni wá ń jẹ́ mufti Anabila nílùú Makkah nígbà náà. كان الشيخ عبد الوهاب غضبان على ولده محمد. Sheikh Abdul Wahhab ó bínú sọ́mọ rẹ̀ tí ń jẹ́ Muhammad tó kú ni. Ìyẹn ni pé ìbínú òbí love and like. Ìyẹn ni wípé ìbínú òbí ń bẹ lérí ọ̀gá tiyín tẹ́yin ń tẹ̀lé. Ìbínú òbí ridallahi fi ridal walidayn wa sukhtullahi fi sukhtul walidayn. Ìbínú òbí ń bẹ lérí ọ̀gá tiyín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ lè wọnú tírà bàbá rẹ̀ tó kọ ṣe fífún rẹ̀ ló kọ. Bàbá Muhammadu tí ń jọ̀gá Wàhábíyà. Ó kọ tírà náà mo dákọ̀ as-suhbul wabila ala dara'ihil anabila. Ó ní kana gadbana ala waladihi Muhammad. ń bínú sọ́mọ rẹ̀ tí ń jẹ́ Muhammadu likaunihi nítorí pé ọmọ yẹn làmúyẹ́rídọ̀ kò yọnu anya ṣẹ́gìlá bilifiki kó ká ìrójú
ìyẹn ni pé kó bísí tí ìmọ̀ fòróà tá ń pè ní fíkíù ká àsìláàfìhì gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti gba wájú rẹ̀ wàhálì jihati àtàwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn tí wọ́n ń gbé agbègbè ibi tí wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n ń gbé sọ̀rọ̀ àdìsí yẹn fíkíù ànábìlà yàtàmọ̀zẹ̀ àbúnà bí fíkíù ànábìlà. àfààní wàyàtàfàrọ̀sì fíì bàbá rẹ̀ tá ń pè ní Abdul Wahab ìwọ̀n ń wo sàkún ìfura mọ̀ àyàdù sàmínú amọ̀rọ̀ nǹkan kan tó burú pa ó fẹ́ ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ ọmọ yìí wàlọ́hì ẹ lè wọnú tíra lọ́gàá tí tẹ̀yìn lẹ́ńtẹ̀lẹ̀ tẹ̀wá ní ẹwà lójú ọ̀nà ẹ mà pọ́nù ọ̀nà ànù ọ̀nà òfò ńlọ̀nà tẹ̀rín lópin ìgbà tó bá ti já sí pé Wàhábì lọ̀gá yín àbí Muhammadu bọ́nà Abdul Wahab. Fakana yakulu linnas bàbá rẹ̀ wá ń sọ fáwọn èèyàn báyìí bàbá rẹ̀ ìwọ́n ń sọ fáwọn èèyàn ìpè ya ma tarawna min Muhammadi mina sharri ó mà ṣe o pẹ̀lú tí gbogbo ẹ̀yin èèyàn ń rí lára Muhammadu nínú aburú faqaddara Allahu an sara ma sara ọlọ́run ló kádàrá pé yóò yà bó ti yà yìí ní tí bàbá rẹ̀ sọ ń parẹ́ nu òun wá ní ìmáàmù tí alladhi kana kalamuhu ladaykum mustasagan amuruhu ladaykum muta'an amuruhu ladaykum muta'an ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ tí dandan ní kẹ́ tẹ̀lé wasara kalamuhu ladaykum nassan la yakbalu ta'wila ọmọ tí bínú bí ń bẹ lára tí ń bẹ lérí rẹ̀ wakadhalika ibnu lẹ́yìn náà ọmọ bàbá tá sọ yìí tí ń jọmọ ìyá fún Muhammadu bọ́nà Abdul Wahab tó kọ ọmọ ìyá rẹ̀ ń jẹ́ Suleiman akhu Sheikh Muhammad Abdul Wahab kánà munafi yálà ó fi dà wá tì í òun náà máa takò níbi ìpèpè rẹ̀ ni wa radda alayhi raddan jayyidan ó sì ṣe rọ́dù fún ó takò bil ayati wal athar ó mú àwọn àyà Kùránì wá ó fi takò ó mú àwọn àdìsí ànábì wá ó fi takò likauni limaridudi alayhi nítorí pé ó mọ̀ pé ẹni tóun fẹ́ takò yìí mo fẹ́ kẹ́ tó gbọ́ kankan yéyàn o ó ti mọ̀ pé ẹni tóun fẹ́ takò yìí tí ń jẹ́ Muhammadu bọ́nà Abdul Wahabi láyé kìbálù sì wá hùn mọ́ bí èèyàn bá léwọn fẹ́ takò wọ́n láwọn ò gbà lẹ́yìn ikọ̀ ọmọ àyà wá kò sì má dì sí wa ó yẹ kẹ́ ẹ ti gbọ́ yé ẹ̀rí pàwọn eléyìí náà ariwo tá máa panu wọ́n ní máyà Kùránì wá má dì sí wa bẹ́ẹ̀ sì mú wa náà wọn ò ní gbà wàlà yẹlitẹ́fìtù ìlà kàlámì àlímì wọn èé sì síjú síbi ọ̀rọ̀ àfẹ́ mímọ̀ kan kẹwàá ní àfà báyìí wí báyìí láyà ni kò kàn wọ́n mutaqaddiman aw mutaakhiran kò bá já àwọn àfà tí wọ́n ti lọ wájú ni kò bá já àwọn àfà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni kò sí àfà tẹ́ ẹ lè sọ pé sọ báyìí láyé la yaltafitu ila kalami káyínà man kana gbogbo bẹ́ntọ̀ wọn bá ti wò ó jẹ́ kò kàn wọ́n. gẹ́ra Sheikh Taqiyuddin Ibn Taymiyyah àyàfi Ibn Taymiyyah àtọmọkéwù rẹ̀ Ibn Qayyim nìkan ní ọ̀rọ̀ tí wọ́n lè lé ti fàtú sí ọ̀rọ̀ Ibn Taymiyyah àtọ̀rọ̀ Ibn Qayyim bí Wàhábì ti rí nu bí gbogbo àwọn táwọn aláwọn ń tẹ̀lé yìí bí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ bìsẹ̀ fàyínnáwó yára kàlàmáhùmá nassan torí pé ọ̀rọ̀ tí Ibn Taymiyyah àti Ibn Qayyim bá ti sọ ó ti rí pé nasu ọ̀rọ̀ nu la yakbalu ta'wila wàyẹ̀sùlù bìí alànàásì ọ̀rọ̀ àwọn méjèèjì ní máa wá lò tí fi máa wá jálù àwọn èèyàn wàyín kánà kàlàmúhùmá
alageru ma yufam kódà bó já sí pé ọ̀rọ̀ téèyàn ò lè rágbọ́ yé ń bẹ ń lọ̀rọ̀ táwọn méjèèjì sọ àti Ibn Taymiyyah àti Ibn Qayyim. wasamma sheikh Suleiman raddahu ala akhihi sheikh Suleiman rọ́dù rẹ̀ tó ṣe fún ọmọ ìyá rẹ̀ tá a pè ní Abdul Wahhab yìí ó wá pò kọtíra náà ní Faslul Khitabi fi raddi ala Muhammad bin Abdul Wahhab tíra mi ẹ̀tọ́ nù. Faslul Khitab fi raddi ala Muhammad bin Abdul Wahhab tíra mi ẹ̀tọ́ nù jàmẹ́ lọ lè wà àṣírí àwọn sàlàfíà yóò tú sí yín lọ́wọ́ àníṣe nílẹ̀ Yorùbá yìí sàlàfíà must go sàlàfíà must go kọ́mẹ́ǹtì tí mo fẹ́ máa rí ní ìsẹ́nu sàlàfíà must go sàlàfíà wàhábíyà must go nílẹ̀ Yorùbá yìí ẹ dákun kọ́mẹ́ǹtì tí mo fẹ́ máa rí ní ìsẹ́nu sàlàfíà must go episode 8 la wà yìí à ń lọ ní o à ń lọ ní o Allahu alam ibi tí ó padà dé àníṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ lẹ́nu mi tí mo fẹ́ sọ nípa sàlàfíà torí wọ́n ti ṣe àṣejù wọ́n kọjá àlà wọ́n padà ní wọ́n ṣàtúnṣe ní wọ́n dákẹ́ ní. òpònú eléyìí ó ní báwọn sọ̀rọ̀ nípa ogún pínpín ọ̀dẹ̀ ni ọ́ omi sọ́ọ̀tìrì sọ́ọ̀rì màkọ́mà la kọ́ débẹ̀ màkọ́mà ẹ̀ la kọ́ débẹ̀ mo rò yí pé ìrò yí pé ẹ̀ mọ̀ tẹ̀ ń ṣe ẹ̀ mọ̀. ẹ ṣeun sàlàfíà must go wèrè ni máa kí n máa sọ̀rọ̀ ogún pínpín ẹ rò yí pé mo he ìmọ̀ ni wàláhì he ìmọ̀ gbogbo tó ń sọ yìí mo jòkó kéènì lọ́dọ̀ ẹni tó yé tó mọ̀ ẹni tó yé tó mọ̀ ogún mírásù wàláhì mo mọ̀ sọ pé wàláhì mo bù mírásù. nazariyatan wa tatbiqiyya sọ gbọ́n tí mo sọ fún ilmul mirath nazariyatan wa tatbiqiyya ó yé mi dáadáa mo fi Ọlọ́run mo fi búra ọ̀rọ̀ yìí pé mo máa lóga ìwọ náà wá ń bá tútù màkọ́ọ̀mà lọ bí mo ti tú màkọ́ọ̀mà dé yà nígbà mo dé yà tí ọ̀gá ni torí ọ̀ lè rí yanjú má jẹ tán bó ti rí màkọ́ọ̀mà fàrídíyà lọ lè kà Dáúdà Afọlábí ẹsẹ̀un jazakumullahu khairan Salafia Wahhabiyya group must leave Nigeria inshallah ta'ala. ẹ fi ìlú yìí lẹ̀ fún wa ni lẹ́yìn eléri bú àtòkò wa balẹ̀ jẹ́ yìí lẹ́yìn ẹ̀yìn àtòkò wa balẹ̀ jẹ́ yìí. náà ó kọ tírà Sheikh Suleiman nù tí ń jí ọmọ ìyá fún Muhammad bin Abdul Wahhab ó ní Faslul Khitab fi raddi ala Muhammad bin Abdul Wahhab. Prince Gambari, salamu alaikum. tó wasallama Allahu min sharrihi Ọlọ́run ṣàánú rẹ̀ ó yọ kó níbi aburú Muhammadu ọmọ Wahhabi wa makirihi Ọlọ́run yọ kó nínú ètè rẹ̀ ma atilika sawla al-ahila allati an abatil abaida pẹ̀lú
mo fẹ́ kí jama gbọ́ àrẹ yíyé ọ̀nà tí àwọn wàhábíyà tí wọ́n fi máa jálu àwọn èèyàn tó fi já sí pé kódà déédéé ẹni tó jìnnà sí wọn wọ́n máa kó jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ àti bẹ̀rù wọ́n máa kó sí lọ́kàn ọlọ́run la ṣe Sùlẹ̀mánù bẹ́ẹ̀ fàínàhù torí pé àwọn wàhábíyà tẹ́ríhùn kánà Ìsá bayanahu ahadun tẹ́nìkan bá jọ bá fi ọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ tó bá mú àlàyé ọ̀rọ̀ wá lérí pé ìtọ́nsọ yóò rí bẹ́ẹ̀ bó ti rí ni bayanahu almubayana wàrọ́dà aléhì abẹ́ntọ̀hún lọ lè ṣe rọ́dù fún lérí tó bá sọ mo fẹ́ kí jàmá gbọ́ tí mo fẹ́ kà jáde ọ̀rọ̀ nù tíra lèmi ń kà fún yín nǹkan rí o wàláhì summa billahi lẹ́sí la ilaha illa huwa etí àwọn àfáà tí wọ́n sọ nípa rẹ̀ ní sọ kana Ìsá bayanahu ahadun wàrọ́dà aléhì ó jáde tó ṣe pé béèyàn bá lóun bá fi àlàyé ọ̀rọ̀ múlẹ̀ àbẹ́yàn ṣe rọ́dù fún wàlámù yẹ́kìdírí tí Muhammadu bin Abdul Wahabi tó wá rí pé òun ò lágbára alákọ̀tìlí mujaharatan òun ò lè pa ní fètéńté tó rí pé òun ò lágbára láti lè pa ẹni tọ̀hún fètéńté yurisilu ilayhi man yagitaluhu yurisilu ilayhi man yagitaluhu ẹni assassin ẹni tí ó lọ lè assassinate ẹni yẹn yóò nà sí wallahi tallahi ẹni pé mo ti sọ fún yín ti pé Muhammadu bin Abdul Wahab ó pa ìyáláyà mùsùlùmí ìyáláyà mùsùlùmí min alil kibula ay la ilaha illallah maktaba ilallah ní Maka láàrín maktaba tó yí pé ummuhatul kutub min athari rasul wa athari sahaba Muhammadu bin Abdul Wahabi ó dáná sun ó jóná ni kí ló fà torí wípé àkídà sàlàfíyà wàhábíyà táwọn fẹ́ lò àwọn tí ń bẹ ní maktaba yẹn takò ó ìgésì ẹ̀ ṣe wá gbọ́n táwọn afá sọ nísìn béèyàn bá takò pẹ́rẹ́ tó bá rí pẹ́ni tóun ò lè pa ń fètèsè ni yurisilu ilayhi man yagitaluhu ẹni tí ó assassinate ẹ̀ yóò sì rán sí fífẹ́ rọ́ọ̀ṣì yìí tí wọ́n lọ lè fún lọ́rùn pamọ́ eré bẹ́ẹ̀dì a ó fi súnkì lẹ́yìnlá àbí ká lè kéńtọ̀ mọ́jà lálẹ́ kí wọ́n sì pa lè káólì yìí ibi tẹ́ ti mọ̀ ipe irú iṣẹ́ tí ń ṣe inú níbi ọ̀rọ̀ rẹ̀ tó sọ bitekfiri man khalafahu ipe ẹni ó bá fi lè ti yapa ideology tòun ó ló ti di kèfèrí wastihilalihi kọtìláwù àti ṣíṣe tó ṣe píparú ẹni bẹ́ẹ̀ lẹ́tọ̀. jẹ́ndá yìí dómẹ́ náà jẹ́ wá sọ díẹ̀ lérí bí àwọn ọ̀gá yín bá ti pè àwọn àlèhùmà nábì àwọn àgbà àwọn kìbáàrù ulama hadhil umma ni wọ́n ti pè wọ́n kèfèrí takfir wa tafsiq ibn Taymiyyah li akabir ulama il umma gbọ́ tọ́pìkì yẹn takfir وتفسيق ابن تيمية لأكابر علماء الأمة
ó pa àwọn èèyàn kèfèrí púpọ̀ Ibn Taymiyyah ó pa àwọn èèyàn kèfèrí kódà lọ lè gbọ́ ló gbogbo àwọn tí mo fẹ́ kà yìí ìwọ jáde kó takò mí lérí ẹ̀ pé ó pè wọ́n kèfèrí ń fi wọ́n hàn ń fi bí ó ti sọ hàn nínú àwọn tírà rẹ̀ ó ti rí ẹ sọ tírà fún ọ ẹ sì fún ọ ní page ẹ wàá kà síta fún ọ bó ti wí nínú tírà rẹ̀ ó pa àwọn èèyàn kèfèrí ó pa àwọn èèyàn kèfèrí púpọ̀ nínú àwọn tí Ibn Taymiyyah pè ń kèfèrí afáwa al-Hafizu al-Bayhaqi afá Bayhaqi kaná Ibn Taymiyyah kàfàrà rẹ̀ ó pè ń kèfèrí afáwa al-Qadi Iyad ó pè ń kèfèrí Ibn Jawzi ó pè ń kèfèrí al-Qadi al-Baji ó pè ń kèfèrí Ibn al-Arabi ó pè ń kèfèrí Ibn Fawrak ó pè ń kèfèrí Ibn Aqil ó pè ń kèfèrí tani ó fẹ́ pè ń kèfèrí tán al-Hafiz Ibn Hajar al-Asqalani ó pè ń kèfèrí ó ní kèfèrí ni àwọn àfẹ́sìn àwọn olùmọ̀ Salih ibn Hussein al-Jafari àwọn Sàlàfíyà lẹ́ni ànú ni wọ́n lẹ́ni ànú ni alaikum salam mo ma wá láìfù ń bẹ́ ká lọ kíláàsì ni bàbá ti bẹ̀rẹ̀ program. ok jọpọ̀ ní monday ọ̀dà àwọ̀ ẹ̀ndì eléyìí ọmọ bàbá alágége náà pè mí yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ẹ̀ndì eléyìí tá à ń ṣe yìí torí a fẹ́ wọ kíláàsì lọ báyìí a wọ kíláàsì lọ báyìí a tún lọ lè gba amádàdù tòní a lè gba amádàdù tòní insha allah al-karim nínú àwọn tí àwọn sàláfí àwọn wàhábí tí wọ́n pè ń kèfèrí àfáwà Majidi Manzour abẹ́rí Imamu Sunusi àti Ibnu Hajar al-Haytami wọ́n pè wọ́n kèfèrí ta ni wọ́n fẹ́ pè ń kèfèrí tán ọlọ́run masá ṣàánú wa kọ́lọ̀n kó yọ wá níbi aburú àti àgbákò àwọn sàlàfíà Rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹjá lọ lè pàdé kíláàsì lọ́dọ̀ àbá mùdírù salamu